mo gbọ́ pọ́n ní Bíọ́lá ti mú fídíò yẹn wálẹ̀ á mú wálẹ̀ má sọ nǹkan méjì tó ṣẹlẹ̀ fún yín. Ṣé gbogbo yín rántí pé bàbá Ìjẹ̀ṣà sọ statement kan òun kọ́ ló lọ bá Bíọ́lá Bíọ́lá ló ní kó wá ṣe interview lọ́dọ̀ òun ṣé ń gbọ́ mi ṣá Bíọ́lá dẹ̀ ṣe interview yẹn ẹ̀yin olórí burúkú táyé yín máa bàjẹ́ tẹ́ ẹ̀ ní rájé jẹun láyé yín ẹ wá ń blame Bíọ́lá pé ó ṣe máa ṣe interview fún ẹni tó ti bàbá Ìjẹ̀ṣà tó jẹ́ pé rapist ni. Ẹ̀yin tèmi Bukky Jesse ti jáde ó wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Bíọ́lá Báyọ̀ àti bàbá Ìjẹ̀ṣà. Ó sọ̀rọ̀ wípé òun mọ ìdí tí Bíọ́lá Báyọ̀ tí ó fi dìlítì fídíò òun pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà ní orí platform rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse. Àbí gbogbo yín ti gbàgbé pé ṣé wọn ẹgbẹgbẹ ẹsì ọkọ tó yá ìmàkù ìgbà tó lọ sẹ́wọ̀n tó dé ó wá ṣe podcast àwọn èèyàn gbọ́ tiẹ̀ Ṣínà Rambo ògbójú ọdẹ nínú igbó orúmọlẹ̀ tó jalè tó mì gbogbo Nàìjíríà tó dà wọ́n láàmú kìtìkìtì ìgbà tó lọ sí prison tó dé Mohabudu ó fún ní audience Mohabudu gangan ló ṣe interview fún the great Mohabudu, one of the most intelligent journalists in Nigeria. Mohabudu ló ṣe interview fún wọn right here off. Anini ṣé gbogbo yín rántí pé ẹnìkan lọ ṣe interview lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ṣé rántí tó sọ pé òun ti pa èèyàn òun máa ń jẹ èèyàn Yínká Ayéfẹ́lẹ́ sọ́njọ́ yẹn pé bàbá ṣe mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ń sọ ìṣá ṣé lóòótọ́ lẹ̀ ń sọ ó ní ọlọ́pàá má lè mú yín bàbá yẹn sọ pé ọlọ́pàá ò lè mú mi because mo ti serve prison sentence mi mo kàn fẹ́ yẹ kí ọ̀rọ̀ mi kí gbogbo ayé gbọ́ ni. Are we on the same page? Now mo wá ń bi yín ẹ̀yin olórí burúkú tẹ́ ń bọ́ta tẹ́ ń sunkún tẹ́ ń datọ́ sí wa lára kí wá ló ṣẹlẹ̀ tẹ́ sọ pé Bíọ́lá ò lẹ́tọ̀ọ́ láti interview bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ti serve prison sentence. Mú bàbá Ìjẹ̀ṣà báyìí kó ṣe nǹkan tó ṣe. Yẹ́sẹ̀ la gbọ́ nǹkan tí Ìyábọ̀ àti princess àti olórí burúkú dé tó wá bókù sọ̀rọ̀ olóṣì lòun ò kí ń parọ́. Ó ní wòlíì lòun Adétóun ìwọ tó sọ fún wa pé Mohbad abẹ́tí gbàgbé Adétóun ni Mohbad mo ń dáná lọ́wọ́ Mohbad ń jó Mohbad kí lẹ́rọ bí mo ṣe pè lágbókù sọ̀rọ̀. Ṣé irúdé tóun yẹn ló fẹ́ máa sọ̀rọ̀ tá fẹ́ máa gbọ́rọ̀ ẹ̀ á ṣí èrè tó jẹ́ pé Mr. Ben ní London ń bí gbogbo wa la rí pé Mr. Ben ò fọwọ́ kàn ó pe ọlọ́pàá báyìí ó ń sọ fọlọ́pàá pé Mr. Ben ó ń tọ́ọ̀chì òun ó hàrá sí òun. Ṣé àwọn yẹn ló fẹ́ jẹ́ àríkọ́ṣe fún yín? Ṣé àwọn yẹn ló fẹ́ wá máa sọ̀rọ̀ tẹ́ fẹ́ máa believe wọn? Àwọn tó yẹ pé wọ́n ti parọ́ oríṣiríṣi abẹ́ gbàgbé ni tó ní Mohbad sọ pé Mohbad gbé báàgì mi dání Mohbad mò ń gbọ́ ó yá máa sọ̀rọ̀ kò ní yẹ